Welcome to Culture Africa TV. Wọ́n ti fẹ́ wọnú ọ̀jẹ̀, a dẹ̀ fẹ́ gbà fún wọn. A dẹ̀ fẹ́ jẹ́ kí ọ̀jẹ̀ kó jẹ́ number one. Kí ọ̀jẹ̀ jẹ́ number one nínú ìṣẹ̀ṣe. Nítorí pé kí ni púpọ̀ nu wa tí a bá gbégún láyé a máa gbé lọ́run. Dandan ni kí olúkálùkù ká lọ. But a gbàdúrà pé tá a bá lọ tán kó faṣọ wé wa. Òkú ni eégún. So tí o bá ní òní gbé eégún láyé wàá gbé lọ́run. A ní pàtàkì eégún òun tún nì. A máa ń tọrọ ọmọ lọ́wọ́ eégún tó máa ń fún wa ní ọmọ. A dẹ̀ fi ń jagun lù. A fi ń ṣe ogun kúrò ń lù. Nítorí pé púpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àsìkò yìí ìjọba gan wọn nífẹ̀ẹ́ àwọn oníṣẹ̀ṣe torí pé tó bá nífẹ̀ẹ́ oníṣẹ̀ṣe ni ó yẹ kó ti announce August 20 as holiday fún gbogbo àwọn oníṣẹ̀ṣe but à ń bẹ̀ wọ́n à ń rọ̀ wọ́n Sanwó-Olú èmi jẹ́ gẹ́gẹ́ bí èèyàn kan o Ọmọọba Adéníyì Elégùṣì à ní béèrè mọ́ tó o bá ti announce ní ọdún yìí à ní béèrè mọ́ but àásọ bá ṣe jẹ́ àwọn oníṣẹ̀ṣe àásọ bá ṣe jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan. Àwòlọ́lá inú mi dùn láti wà ní World Egungun Festival ti 2023 inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí pé ọdún tó dára ni wọ́n bí àwa sínú ọ̀jẹ̀ yìí ni àwa torí ibẹ̀ a ṣe ohun rere a lọ sílùú òyìnbó a fi rán ọmọ lọ léèwé àwọn ọmọ wa náà dẹ̀ jáde wọ́n ṣoríire lójú ẹ̀mí wa inú mi dùn lọ́pọ̀lọpọ̀ àwọn eléégún à ń ṣe oníjàgídíjàgan à ń ṣe oníwàlẹ̀ èèyàn à ń ṣe ọmọ yọ̀dá yọ̀bẹ abẹ́ àwọn ìjọba wa kí wọ́n fún wa ní ọdún August 20 gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe tó bá fún wa inú wa dùn lọ́pọ̀lọpọ̀ World Egungun Festival wọ́n ti ń ṣe ọ̀nà ti pẹ́ inú mi dùn mo tún bá wọn participate lọ́dún yìí oríṣiríṣi eégún láti ilẹ̀ Nàìjíríà Port Novo Àjàṣẹ́ Sierra Leone àwọn ìlú lágbàáyé àwọn Brazil gbogbo wọn ló wá inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ní orí àwòrán ní èní tí gbogbo wọn jáde mo rí wọn lọ́dún tó bá tún dẹ̀ mí kí tún rí wọn nínú owó ọlá àlàáfíà ẹ̀mí gígùn ìfẹ́ ẹ jẹ́ ká fi bára wa lò gbogbo àwọn oníṣẹ̀ṣe ìfẹ́ ní kẹ́ jẹ́ ká fi bára wa lò ká má máa bára wa jà àwọn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì ìfẹ́ náà fi ń ṣe káwa náà fìfẹ́ bára wa gbé. Yeah.
òun pẹ̀lú ajagunjagun.